èmi ti ní girlfriend yẹn adẹjọ́ ọdún mélòó sẹ́yìn àjọ ọdún mélòó sẹ́yìn ṣé ní ọmọbìnrin ó ti ń lọ bí ọdún méjì sẹ́yìn báyìí pa àti depart 2 years ago ta depart rèé odidi ọdún méjì ńlẹ̀mí àti ọmọbìnrin láfijọ́ rìnrìn àjò ìfẹ́. Mi ò sọ fún rí pé kó wá kí mi ńlé. Ṣùgbọ́n níbi tí mo ti ń ṣiṣẹ́ kò sí ẹni tí ò mọ̀ pé tó bá ti dé báyìí wọ́n mọ̀ bá ń kẹ́ lójú kí n má sì lé. Wọ́n ṣe lálejò wọ́n kẹ́ lójú kẹ́ mú kése gbogbo ẹ̀. Àṣé nǹkan kan wà tí ò nífẹ̀ẹ́ sí. Ó fẹ́ràn mi ní tòótọ́ ṣùgbọ́n kò fẹ́ràn nǹkan tí mò ń ṣe kíni kò fẹ́ràn nǹkan tí mò ń jẹ sẹ́yìn. No, bọ̀dá yóò dà fún bọ̀dá Muyideen. So àṣìṣe tí ìyá mi ṣe tó fi kọ bàbá mi lẹ́nìyẹn ẹ wá jẹ́ kí n ó ní pé bàbá mi ní nǹkan kan tó máa ń jẹ ìyá mi kórìíra ẹ̀ ṣùgbọ́n kan wà bẹ́ẹ̀ tó ní pé ìwọ tó mọ̀ pé ó kórìíra kíní kí ló dé tó ti tètè sọ fún látàárọ̀ ọjọ́ kó tó di pé ọmọ wọ̀ kẹ́ ti tètè depart ọmọbìnrin tí mò ń sọ pé mo ní girlfriend yẹn odidi ọdún méjì àti bí oṣù méjì àti bí oṣù mẹ́fà láfijọ́ wà ìjẹ́ nǹkan kan da èmi àti ẹ̀pọ̀ mo fẹ́ mọ abala bí tí weekend point wà lábala ọ̀dọ̀ rẹ̀ àtàbala bí tí weekend point wà lábala ọ̀dọ̀ tèmi ọwọ́ àtijọ́ kan mọ́kàn pé ni mo ní arábìnrin ẹ̀ṣẹ̀ wo ni mo tiẹ̀ lè ṣe ọ gan tí ó máa jẹ́ ẹ̀ṣẹ̀ tí ò ní dáríjì. ìyẹn ìyàwó tẹ ilé tẹ́lẹ̀ fún gbà yẹn àbí. girlfriend mi yẹn gbà yẹn. mo ń bọ̀ ẹja paná ọ̀rọ̀ yìí bí náà mo ń bọ̀ bọ̀dá mo ń bọ̀. A ti gbọ́ ogbon tẹ́ sọ nípa pé màmá bí wọ́n ṣe ná nìyí mọ́. Màmá ṣe bẹ́ẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́. Ìwà ọ̀dájú nìyá ìwò. Ìwà ọ̀dájú párákú ọ̀dájú abiyamọ nìyá yìí àmọ́ kò síbi abẹ́ tì sí àlebìyá mi ìṣèjà ẹ má jà sí báyìí màmá àwa ti gbà lágbèrè màmá kò rí bẹ́ẹ̀. ẹjọ́ ó sì rí mi rí ọ. àwa ti gbà lágbèrè. orí mi ẹjọ́ rí ọ. Màmá ẹ wá. ọyọ orí mi lórí fífẹ́lẹ̀ ìwò rí ọ. Ẹ wá màmá ẹ wá ògo ni fún Jésù. Ìwọ ló fún mi láti ọ̀pẹ ń jẹ́jẹ́ àwọn ọmọ yìí. Ẹ wá. Ẹ wá. Ṣáà ní wá ni mo ń pè yín ẹ dá lé ná. Àní ẹ dá lé ná. Ṣáà ń pé Ọlọ́run lórí àní ẹ ní sùúrù. Ṣèbí mo ní ẹ ní sùúrù. Ẹ máa gbọ́. Ṣèbọ́ Ọlọ́run ló padà rí bọ̀dá yìí. Ṣèbọ́ Ọlọ́run lórí wọn. Sẹ́yìn lẹ rí wọn. Ẹ kọ́ máa dúpẹ́ fọ́lọ́run náà. Mo ti gbọ́ now ṣe wá rí Ọlọ́run tó yàn rí bọ̀dá yìí. Bọ̀dá mọ́ mi wá ṣe rí Ọlọ́run tó yàn rí bọ̀dá yìí ni ẹja dúpẹ́ fún. Torí bọ̀dá màmá ẹ dálé àwọn live ẹ dálé ṣe gbọ́ àwọn live ẹ dálé náà. Ọlọ́run tó jẹ́ kí màmá àníkẹ́ ẹ dálé wà lórí afẹ́fẹ́ ẹ dálé náà. Ọlọ́run ló ṣe ó yẹ ẹ dálé ògo ni fọ́lọ́run pé a ní ẹ dálé náà. Sẹ́yìn lẹ rí wọn lábẹ́ bíríìjì ni ṣe bẹ́ẹ̀ lẹ́ tí ń gbàbẹ̀ ibẹ̀ lẹ́ rí wọn ẹ rí wọn mọ́ ẹ wá rìn káàkiri ẹ rí wọn mọ́ nígbà t'Ọlọ́run ti wá rí wọn báyìí ńkọ́ nígbà t'Ọlọ́run ti wá rí wọn báyìí ńkọ́ ṣáà wá jọ́ lọ́hùn ó yẹ kẹ́ ẹ máa dúpẹ́ ni ó yẹ máa gbọ́ mi ó yẹ dúró bẹ́ẹ̀ a ti gbọ́ màmá Olúwa ṣeun Olúwa ṣe ẹ farabalẹ̀ bọ̀dá Muyideen tí ọmọ bá ti rí mọ̀mọ́ ẹ̀ tọ́mọ bá ti rí mọ̀mọ́ ẹ̀ tí mọ̀mọ́ ti rí ọmọ ẹ̀ n tó kù ni pé ṣe ń pé èèyàn lè fẹ́ lómi ìṣèyá àbí ṣe lè fẹ́ lómi ìṣèyá èèyàn lè fẹ́ lómi ìṣèyá torí gbà tí màmá dé ẹlẹ́ẹ̀fẹ́ rí wọn bẹ́ẹ̀ tí màmá wá rí wọn ti dé mo fẹ́ kẹ́ ẹ dì mọ́ mọ̀mọ́ yín ṣe ń gbọ́ mi mo fẹ́ kẹ́ ẹ dì mọ́ mọ̀mọ́ yín lovers all over the world bọ̀dá Muyideen lẹ̀ ń wò yìí màmá wọn lẹ̀ ń wò yìí
màmá wọn lè ń wò yìí so bí a dẹ̀ ṣe ń wò wọ́n bring it back here bí a dẹ̀ ṣe ń wò wọ́n a máa bẹ bọ̀dà Muyideen wọ́n mọ̀ pé díẹ̀ máa jẹ́ offline but ẹ gbọ́dọ̀ wo part díẹ̀ so bọ̀dà Muyideen ẹ ní láti dì mọ́ mọ́mì yín torí she is your mother ìmọ̀mọ́ ìyá nìyẹn ó máa jẹ́ ìyá nìyẹn ó máa jẹ́ no matter what ìyá nìyẹn ó máa jẹ́ oníkálùkù ló sọ̀rọ̀ ẹnu bí òkò so bí Ọlọ́run bá ti ní rìn àjò bá ṣe máa rí ló ṣe máa rí bọ̀dà Muyideen ó yẹ ẹ súnmọ́ mọ́mì yín màmá. ẹ má sọ kọ́ mọ́ ẹ má ké má alóòrò ọjọ́ pa mí ẹbí wọn náà mọ̀ ní ẹbí ọmọ gbèsè tí bàbá rẹ̀ ní ọ̀lọ́ ọ̀bì kan. wọ́n ti ní kẹ́ ẹ fìyẹn lẹ̀ ẹ fìyẹn lẹ̀ ẹ fìyẹn gbogbo yẹn fi gbogbo yẹn lẹ̀ ẹ fìyẹn lẹ̀. mo ru ẹrù ọsàn fẹ́ẹ́ pa ètò bímọ inú ní ọdún ṣe ti rí ọmọ yín ti ń bímọ yín ẹ kó blọọkì kúrò ìwọ́pọ̀. kò yóò rojọ́ pa mí kò yóò rojọ́ pa mí. wọ́n á ro. ó di akọ́ lórí yín wọ́n sábẹ́ ọmọ fún ọmọ ìdí ni pátá tó jẹ́ nínú akéde lọ́mọ ní tẹ́lẹ̀ yìí ní Adédìbú torí tiẹ̀ lóyún tí wọ́n lò fọwọ́ náà mọ̀ mo ìdí ni kí mo wá ṣe kí ni mo ṣe ọmọ gbọ́njú rí kọ́dà. ẹ dìmọ́ ọmọ yín pẹ́ ẹ̀rọ ọmọ yín. ọmọ rẹ ò ní rojọ́ pọ̀ àdúrà nígbà fún. ṣé wájú ọlọ́pàá náà ti rojọ́ ni. ẹ láwọn yẹn tán náà wọ́n lọ́wọ́ náà wọ́n fẹ́ wùnú wọn ní. gbogbo ayé ní rí. màmá. ẹ mọ̀ pé tí wí láwọn èèyàn gbà. ta lórí gbígbà mọ̀ sánà ní kàtí tí ó jẹ́ àpapẹ̀ bí ọkọ mi. màmá ó ní kẹjá dúpẹ́ fọlọ́. ẹgbẹ́ bàbá rẹ̀ ló ní gẹ́rì. ọlọ́gbọ́n mi bẹ́ẹ̀ bí jẹ̀ta tọ́ba wà bí lónìí yọmọ jẹ́rì. ó yẹ ẹ dìmọ́ mọ́ yín ṣé inú yín dùn láti rọ́mọ yín ó yẹ dìmọ́ mọ́ yín dìmọ́ mọ́ mi yín. ẹ dìmọ́ mi yín kàn ṣàdúrà fún yín kàn ṣàdúrà fún yín kàn ṣàdúrà fún yín. ó ti ní mú nísìnyí lórí mu àyájọ́ àwọn àyọkù. ó yá tọ́lá ẹ gbọ́dọ̀ ṣàdúrà fọmọ yín. ẹ ṣàdúrà fún. sẹ́mi kó dáa kéèyàn fẹ́ wùnú èèyàn hàn n tó dùn wọ́n ni wọ́n sọ. ẹ tí wàá sọ nítorí kí n sọ ó ti yí tó yẹ kí bìdí ní ọ̀sọ̀kọ̀sọ̀ mo rí rí òkèrè débi kọ́ máa wí tí ń wí. kí ni wọ́n wí màmá. àmọ̀ pé bíi pé ọ̀sọ̀ ọmọ ẹ̀ bá ń bẹ̀ láyé nítorí ní òkè máa tún bá fún mi. ó tún bá fún mi kó tó. ó dà á ní ẹ ṣàdúrà fọmọ yín ẹ ṣàdúrà fọmọ yín màmá ẹ ṣàdúrà fọmọ yín yá kúnlẹ̀ kan ṣàdúrà fún wọn. kúnlẹ̀ kí màmá ṣàdúrà síwájú màmá. ọlọ́run tó sọ yẹ̀yẹ́ mi dá yẹ̀yẹ́ lórí ìjà tí wọ́n bú mi ó ti tẹ̀ gàdógó. ṣe bọ́mọ yín nìyí olómọ nílé yìí. bẹ́ẹ̀ tẹ̀ ṣe ìdá ẹni ó bú mi lóṣù ní January tí mo sunkún fẹ́ pa ó náà mọ̀ rí mi báyìí ó láwọn ọmọ wò ló bí ó ní jíjọ ayọ̀ àtẹ́yìnbó mo fẹ́ para mi mo sunkún mo lọ bá rẹ̀ mi wọn lọ́kọ̀ tí tó gẹ́ ń gbé nǹkan jẹ ó ní mo gbé nǹkan jẹ mo gbé nǹkan jẹ dọ́pọ̀ wọ́n fi wọ́n bú mi. wọ́n ní ilé ìwọ ló ní ilé àbí ìwọ ló ní ẹni yóò lò èmi náà ti wá bí ọ ni ọmọ bí ìyá ọmọ bí mo lójú ẹ̀mí mi ìyàwó alálùbáríkà lọ́lọ́run rà fún ìyàwó tí ẹni ọkọ láàbí tèmi lọ́lọ́run rà fún ọ tí Ìbàdàn lè máa fi ọ ìní máa fi tèmi ṣàdúrà fún ọ ìyàwó tí ò ní ní ọkọ là bẹ́ẹ̀ mi gan ṣe jẹ tí màá fara dájà bí tèmi Ọlọ́run ọ̀rà fún ọ ìyàwó tí ó wà mú mi ní ìyá tí ó kẹ́ mi Ọlọ́run ó taari ẹ̀ sí ọ. ẹ wo adi ọmọ ẹ ti yọ lọ ẹ máa ti bẹ̀rẹ̀ máa wí mọ́ lẹ́yìn pé ogun tọ́lọ̀ bá sẹ́nu ayé Muyideen ni bàbá ọmọ ẹ̀mí mímọ́ mọ́jì ògbérí mọ́ etí jẹ láti bá sọ́ọ̀dì wúwo sọ́ọ̀dì èèwọ̀ fún sọ́ọ̀dì sìgá dé èèwọ̀ fún Ọlọ́run sọ ọtí gògórógóró dé èèwọ̀ fún fọláyà tí mo jẹ lórí Muyideen
wọlé ẹrù àrùfẹ́ ẹ̀pà tí mo rù wọ́n wò mí lẹ́kọ̀ọ́ mo ń lọ ra bàràrù lóko lórí pé mo fẹ́ mọ lọ́kọ̀ pẹ̀lú oyún bọ́lá tójú mi níjọ́ tí mo bí mú ìdí ní ọ̀rọ̀ rẹ̀ tó ti sọ Dayọ̀ yìí kọ́ mọ̀ Dayọ̀ síwájú àti síwájú sí mi àwọn yòókù rẹ̀ náà ó ti fi méjì dídùn mẹ́nu fún àwọn yòókù rẹ̀ náà dùn mẹ́nu ó ti sọ yẹ̀yẹ́ mọ̀ ń sọ fún wọn Ọlọ́run gbogbo ọjọ́ ayé mi bí n bá lọ tí bàbá máa ní wọ́n lọ sọ yẹ̀yẹ́ mi dayẹyẹ lórí àwọn ọmọ mi àmọ́ ti sọ dayẹyẹ ó ti sọ yẹ̀yẹ́ mi dayẹyẹ èmi ọmọ pé wọ́n Ọlọ́run ṣàánú èèmọ̀ pé òun wò mí èèmọ̀ pé òun wò mí láti kékeré tí mo ti bẹ̀rẹ̀ kò sí gbádùn ayé kò sí gbádùn ọkọ kò sí kankan àbárù ni máa sọ ọmọ ọ̀dọ̀ ọkẹ ayé Muyideen ọ̀rẹ́ ti dayọ̀ ọ̀rẹ́ ti dayọ̀ ọ̀rẹ́ ti dayọ̀ ọ̀rẹ́ ti dayọ̀ ìwọ ó rè lu èbò ó mẹ́mí kìíní lọ ó mọ̀ ìyàwó lọ ọmọ ọmọ lọ gbogbo àwọn tí wá ti fi ọbú mi kí kéwèrè lọmọ tó bí Muyideen àbí wọkọ yìí gbogbo wọn pátá wà wárí fún ọ wọn wà ní fèmí gan wọn wà ní fèmí gan ẹ wo dáàdì wa kí ìwé tó bẹ̀rẹ̀ bí mọ Ọlọ́run ti kọ́kọ́ sí Ọlọ́run ti kọ́kọ́ sí Ọlọ́run ti kọ́kọ́ sí ọ̀rọ̀ Muyideen tó gbọ́ táyọ̀kù náà gbọ́ táyọ̀kù rẹ̀ náà gbọ́ táyọ̀kù rẹ̀ náà gbọ́ dáàdì ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ dáàdì ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ mama ẹ dìde ma mama ẹ dìde dáàdì ẹ ṣé mo dúpẹ́ mama ẹ dìde gbogbo ayé ẹ ṣé o gbogbo ayé tẹ lọmọ mi lọ́wọ́ ẹ ṣé o Ọlọ́run ní fi gbogbo yín lè gbà kọ̀ọ̀kan o orísun yín ò ní gbẹ o ọlá yín ó máa tẹ̀síwájú ni o èmi lẹ́sẹ̀ láàánú Ọlọ́run adídáwọ̀ àánú dúró nínú ayé yín o bẹ́ẹ̀ wá ṣe Muyideen lóore gbogbo yín pátápátá ayé ti mọ̀ yín sí rere tẹ́lẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wà bẹ̀rẹ̀ ni gbogbo bí wọn ò ti mọ̀ yín sí rere.